ẹ̀yin èèyàn ìgboro mà ti dàrú látàrí ohun tó ṣẹlẹ̀ níbi àfihàn fún ìgbà àkọ́kọ́ fíìmù Iyabo Ojo tó pe àkọlé rẹ̀ ní Return of Arinzo. Àwọn kan ṣe ń bú Funke Akindele làwọn kan ń bú Toyin Abraham bẹ́ẹ̀ làwọn míì ń bú Iyabo Ojo. Wọ́n ní ẹni à ń sá fún ni àwọn ọ̀rẹ́ bí Iyabo Ojo látàrí ipa tó ń kó láàrin Funke Akindele, Toyin Abraham àti Mercy Aigbe. Ẹ máa káàbọ̀ sórí ìkànnì mi ẹ̀yin èèyàn pàtàkì láwùjọ. Báwo lójú ọjọ́ lọ́dọ̀ yín? Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kú ìyálẹ̀ta ẹ káalẹ́ ní gbogbo ibi tẹ́ ẹ bá ti ń gbọ́ mi. Etí tẹ́ ẹ fi ń gbọ́ mi ò ní di láṣẹ Èdùmàrè. Ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ láàrin Toyin Abraham àti Funke Akindele mà ló ń jà rìnrìn lórí ayélujára lọ́wọ́lọ́wọ́ bá a ṣe ń sọ̀rọ̀ yìí. Ẹ̀kàntẹ́lẹ̀ náà ṣe mọ̀ pé àwọn èèyàn ti ń sọ pé àárín Funke Akindele àti Toyin Abraham ògúnrégé. Wọ́n ìfẹ́ rí mi ara wọn látàn. Àwọn èèyàn sì ń ṣàkíyèsí bẹ́ẹ̀ ni wọ́n ń tọ́ka sí pé wọn ìfẹ́ bára wọn ṣe pọ̀. Pàjùlọ pẹ̀lú àwọn ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ lọ́dún tó kọjá. Pàjùlọ láàrin ìgbà tọmọ Iyabo Ojo ṣe ìgbéyàwó. Táwọn òde àti àjọyọ̀ kan tó ṣẹlẹ̀ tó jẹ́ pé tí Toyin Abraham bá wà níbẹ̀ a ò ní rí Funke Akindele. Tí Funke Akindele náà bá máa lọ Toyin Abraham ò ní débẹ̀. Gbogbo àwọn eléyìí làwọn èèyàn ṣàkíyèsí tí wọ́n wá ní ó mọ̀ dàbí ẹni pé ìjà wà láàrin Toyin Abraham àti Funke Akindele. Wọ́n láàrin ìgbà tí gbogbo awuyewuye ń káàkiri orí ayélujára lọ́wọ́ Toyin Abraham jáde ó ní kò sí nǹkan kan láàrin òun àti Funke Akindele o. Ó ní kódà àárín àwọn méjèèjì gúnrégé pé Funke jẹ́ ẹnìkan tóun bọ̀wọ̀ fún tóun sì nífẹ̀ẹ́ dáadáa. Ó ní nítorí pé àwọn èèyàn rí àwọn méjèèjì papọ̀ ò túmọ̀ sí pé ìjà wà láàrin àwọn. Funke Akindele náà sì fèsì. Ẹ ní fídíò àbí táwọn méjèèjì ti jọ ń kọ́ ọmọ olùbọ́pọ̀ nínú òde kan tí wọ́n lọ tí wọ́n jọ ń sọ̀rọ̀ tí wọ́n rẹ́rìn síra wọn náà tún káàkiri orí ayélujára nígbà náà. Àwọn nǹkan wọ̀nyí ló wá mú ọkàn àwọn èèyàn balẹ̀ tínú wọn sì ń dùn pé àdúpẹ́ kò síjà láàrin àwọn gbajúmọ̀ ilẹ̀ wa méjèèjì táwọn èèyàn nífẹ̀ẹ́ sí yìí. Gbọ́n tó tún wá ṣẹlẹ̀ níbi movie premiere Iyabo Ojo ti wá fọ́ gbogbo rẹ̀ lójú pọ̀ báyìí o. Fídíò tẹ́ ń wò lójú ìwòran yìí ni fídíò ibi tí Toyin Abraham ti ń kí Funke Akindele níbi movie premiere yìí. Tí Funke Akindele kọ̀ tí kò dáhùn. Ní tí Toyin kí Funke tí kò dáhùn ó tún fọwọ́ tọ́ pé àǹtí Funke yìí ni mò ń kí. Ajá ló ń gbó ni bẹ́wúrẹ́ ló ń dún ni bọ́mọ èèyàn ló ń fọhùn ni Funke Akindele ò ti ẹ̀wẹ̀gbẹ́ wò débi kó máa fèsì. Ọ̀rọ̀ yìí ló ti wá di iṣu atayànyàn sórí ayélujára báyìí. Báwọn èèyàn ṣe ń sọ̀rọ̀ gbà Funke Akindele ní Iyabo Ojo náà ń gba tiẹ̀. Toyin Abraham náà sì ti fèsì sọ̀rọ̀ ẹ̀ lórí ayélujára tó sì kọ báyìí pé mo ti unfollow rẹ̀ tí n bá sì tún kí ẹ pè mí lọ́mọ àlè. Eré bí àwàdà ẹ̀yin èèyàn ìgbà tá a lọ yẹ̀ wò àti Funke Akindele o àti Toyin Abraham o kò sí tó ń tẹ̀lé ara wọn mọ́ lórí ìkànnì ayélujára Instagram wọn. Àwọn kan ti ń sọ pé ìgbésẹ̀ tí Toyin gbé nígbà tí Kúnlé Afọláyan sọ ọ̀rọ̀ kò bá kùn gbé sí àwọn tó ń gbé fíìmù lọ sí sinimá. Tàwọn tó ń fijó ta fíìmù wọn ló jẹ́ kí Funke Akindele máa bínú sí Toyin Abraham. Kò bá gbàgbé ní bí oṣù mélòó kan sẹ́yìn ni Kúnlé Afọláyan sọ pé àwọn tó ń gbé fíìmù lọ sí sinimá ò rí rere lórí iṣẹ́ wọn. Lọ́wọ́n ò lè gbé fíìmù lọ sí sinimá tó máa pa bílíọ̀nù kan náírà. Òun má lè jèrè mílíọ̀nù mẹ́wàá lórí rẹ̀. Bẹ́ẹ̀ ló tún lọ síbi ìfọ̀rọ̀wérọ̀ tó ní kì í ṣe pé òun ò fẹ́ gbé sinimá jáde pé ṣùgbọ́n òun ò lè máa jó láti ta sinimá níbi tó ń bọ́jọ́ orí òun dé yìí. Òun ò mọ bí àwọn Funke Akindele àti Toyin Abraham ṣe máa ń ṣe. Ti pé ẹni tó bá mọ nǹkan tó bá gbé dání kò yẹ kó dìgbà tó bá bẹ̀rẹ̀ sí jó lórí ayélujára kó tó di pé ó ta fíìmù rẹ̀. Àwọn ọ̀rọ̀ tí Kúnlé Afọláyan sọ nígbà náà nìyí tó gbòdì lára Funke Akindele. Ó fìbínú jáde tó ní kí Kúnlé Afọláyan yọ orúkọ òun kúrò lẹ́nu rẹ̀. Ó ní ohun tó wọ̀ fóun lòun ṣe kí Kúnlé Afọláyan náà ṣe tiẹ̀ kó má fẹnu tẹ́ńbẹ́lú iṣẹ́ òun. Gbà tí Toyin gbọ́ ohun tí Kúnlé Afọláyan sọ yìí ẹ̀wẹ̀ níṣe ló fi ṣàwàdà. Kódà ó fi ṣe ìpolówó fíìmù rẹ̀ ni. Ó ní káwọn èèyàn jọ kí wọ́n bá ń wo fíìmù òun kí mílíọ̀nù mẹ́wàá òun lè pé. Ní náà ni Toyin Abraham àti Kúnlé Afọláyan padà pàdé tí wọ́n tún fọ̀rọ̀ yìí ṣe àwàdà bákan náà. Ìṣẹ̀lẹ̀ yìí làwọn kan ló ń bí Funke Akindele nínú sí Toyin Abraham. Gbáwọn kan níyẹn nìkan kọ́ o pé kẹ́ni mánì ló ń bá Funke Akindele jà. Bí àṣeyọrí sinimá òfa sàbí àǹtí tí Toyin Abraham gbé jáde ló ń bí Funke Akindele nínú. Wọ́n ní orogún òwò burúkú ni Funke Akindele ń ṣe tí kò sì dá fún ìdàgbàsókè àgbo òṣèré rárá. Ẹ̀yin èèyàn ọ̀rọ̀ yóò yọ Iyabo Ojo sílẹ̀ náà o. Nítorí níṣe làwọn èèyàn jáde tí wọ́n ní ẹni ibi tí ń pọnmọ́ reléèwẹ̀ ní Iyabo Ojo. Ní irú àwọn ọ̀rẹ́ téèyàn ń sá fún ní Iyabo Ojo. Bẹ́ẹ̀ kọ́ báwo ló ṣe máa ní ìbáṣepọ̀ tó dánmọ́rán pẹ̀lú Funke Akindele? Ó máa ní ìbáṣepọ̀ tó dánmọ́rán pẹ̀lú Toyin Abraham. Tí Funke Akindele àti Toyin Abraham ò sì ní fẹ́ ríra wọn sójú. Ó ní bẹ́ẹ̀ náà ló ṣe ní ìbáṣepọ̀ tó dáa pẹ̀lú Mercy Aigbe. Bẹ́ẹ̀ ni ìjà ọlọ́jọ́ pípẹ́ tó wà láàrin Mercy Aigbe àti Funke Akindele ò tí ì parí di bí a ṣe ń sọ̀rọ̀ yìí. Èèyàn ẹgbọ́n táwọn èèyàn ń sọ lóríṣiríṣi lórí ọ̀rọ̀ yìí. Ẹ sì jẹ́ ká mọ ohun tẹ́ ẹ rí sí lábala àríwísí. Àsìkò rògbòdìyàn premier àtàná. Especially video yìí in particular ti ń trendy. Ṣé rí tó bá ní kankan tí fídíò yìí kọ́ mi?
òun náà ni pé ẹni tí ò mọ béèyàn ṣe pè rọ̀rọ̀ tó bá yá olóòótọ́ rẹ̀ ó lè padà jẹ̀bi. We all saw this video yesterday and a lot of people were, faulting the actress Funke Akindele like, oh, you shouldn't have snubbed this person, you should have greeted this person, kiniko. Whereas this is the kind of way this person has been living her life. Sherry, kini yìí, ó jẹ́ kọ́rọ̀ kan tí mọ́mì mi àmọ́ sọ kó resonate sí mi. Mọ́mì mi ní sórí ohun tó bá ṣe lára yé fẹ́ rí, wọn ò kọ̀, kó jẹ́ pé àwọn ni wọ́n kọ́kọ́ náà. And that made me understand wípé irú èèyàn bíi tèmi téèyàn bọ́ máa fi ọgbọ́n sí nígbà míì èèyàn ò ní ráyé gbé ojoojúmọ́ lára yóò mọ̀ tọ́ka sí ọ especially tó bá jẹ́ pé ẹni tí ó ṣe ọ tó ń torí rẹ̀ bínú ó jẹ́ ẹni tó mọ bí èèyàn ṣe pè rọ̀rọ̀. ṣe rí ìwà kí wọ́n na èèyàn ó jẹ́ pé ẹ̀yin Nàìjíríà lẹ́ẹ̀mọ́ sọ fún onítọ̀hún wípé ẹkún tó sun ti tó àbí bó ṣe ń sunkún yẹn kọ́ ló ṣe yẹ kó sunkún. It is high time we stopped it. Ibi ṣáà ni gbogbo wa wà. Ibi ni gbogbo wa wà. How this particular lady constantly throws subliminal shades to this person nígbà tí sinimá wa pa wọ́n pọ̀. Ibo la ti fẹ́ bẹ̀rẹ̀? Where do we want to start from? Ẹ ṣàmọ́ gbàgbé ṣe bí these two people ṣe last ọdún yìí náà ni tí fídíò kan pa wọ́n pọ̀ tí wọ́n jọ ọ̀gẹ̀ ara wọn tí wọ́n ṣe kìnìkan until tí sinimá mi jáde where this person did the same thing she has always been doing every year. Sherika gbàgbé gbogbo èyí tó kù o but you see that particular one tẹ́ pé ẹ mọ̀ pé nìyí tó bá gbé sinimá jáde táwọn èèyàn bá ń sọ̀rọ̀ pé kíní kan àwọn kan ta kíní kan àwọn kan ta kíní kan kíní kan tí wọ́n sọ fún àwọn fans rẹ̀ yóò sọ fún wọn ni forget about the noise, let's focus. And it's quite crazy and funny how most of the people who are always in this competition with her when it comes to cinematic movies, it's quite funny how these people don't even know that they owe her thank you. Because ọ̀pọ̀lọpọ̀ ìgbà míì nínú tẹ́ bá gbé sinimá sásìkò ẹni títí tí ẹ bá tán lẹ́lòmíì owó pé ẹ má jẹ́ fowó ṣòfò ẹ jẹ́ kúkú wo tẹni tó wà níbàyí. Because at the end of the day a lot of you have not even paid your dues to the like ẹ ti san quarter dues tẹ́ni yìí ti san. But for some reason, every time there's a cinematic movie, you all are always constantly focusing on this particular person. We all know she's the one you are always shading. And one producer is paying kinika. And let's not forget this particular woman. She said it. She said when she started that statement, she was like, "Afiti oba nse mi Christian, film yìí ma dé 1 billion views." And I was like, "Yeah." Until she now put it, àwọn kan wá lọ sanwó, àwọn wo ni wọ́n sanwó. Every year you do this, but you are this person who is so perfect with, this. I'm not just sorry. I'm not going to say pé if you are the kind of person like Funke Akindele, tó jẹ́ wípé téèyàn bá ṣe nǹkan fún ọ, mọ béèyàn ṣe gbé sára, mo fi títóbi Ọlọ́run bá bẹ̀ ọ́. I'm not asking you to satisfy the world, but to beat people like this to their game, these people who are perfect with this whole physical charade, like, báwo ni kíníkà wọ́n yàn lè kan náà báyìí wọ́n sì mọ̀ sọ, báwo dé wà lára rẹ̀, báwo ni kíníkà dákun torí Ọlọ́run kó o lè ráyé gbé kó máa ráyé mọ́ bàrí tí ẹ sọ̀rọ̀ títí, beat them at their own game. Because yesterday bẹ́ẹ̀ ni yìí ṣe nǹkan tó ṣe yìí pẹ̀lú gbogbo because tẹ́ bá rántí nígbà tí Mr. Kunle Afọláyan tí wọ́n ṣe fídíò kan everyone knows what's going on. ṣebí Mr. Kunle Afọláyan náà ló sọ wípé ìgbà tẹ́ni yóò fa àwọn lésì ẹnìyẹn ní àwọn ìbọ̀dá Kunle ṣàárẹ̀ mi ń tèmi o èmi ti sọ di kọ́mẹ́dì o. ṣe nígbà mi ọ̀rọ̀ tó jáde lẹ́nu rẹ̀ kọ́ làwọn èèyàn fẹ́ gbọ́ sórí èyí tó fi sábẹ́ àwọn sàn yìí ó ẹ kò létí ẹlòmíì which is say ara ilé yẹn lè máa bá yín jáde àmọ́ ẹ ṣàárẹ̀ mi tèmi kí ló kèmí mi ti trying to exonerate yourself in a way ẹ wo gbogbo àmọ̀ nǹkan tá à ń sí i. Everyone knows what they are doing. If you are the kind of person that has this kind of Funke Akindele's attitude, mo follow our bill. Ṣé ní kankan wà tí ilé ayé ti kọ́ mi? Òun náà ni pé, sori, òun lọ máa ráyé fẹ́ o. Like that's the best way you can scale through in life. You see that yesterday, Benny she be pretending kini tiẹ̀ náà wá. Even after everything she has said, she has done. Ìgbà sinimá yẹn má jà parọ́ fúnra wọn fi woman yẹn lákàlàkà now. To the point where there's a particular man, Niyi Akimolayan or something. This is a man tó jẹ́ pé tí wọ́n bá post nǹkan lórí Instagram wọn, tipátipá ni wọ́n fi ní 100 likes. Tipátipá ni wọ́n fi ní 200 likes. This man too is also helping them to fight wípé sinimá wọn ò tà.
when the only reason why your cinema even sold in the first place is because you use star actors, A-list actors. Kẹ́mọ́ ṣiṣẹ́ ìrí fẹ́ mọ́ jẹjẹ irin. Gbogbo yín lè pawọ́pọ̀ kò sí ohun tẹ́ ẹ̀ sọ tán ní gbogbo yẹ́ nígbà sinimá yìí. But you know what? For if you are the kind of person that has this Funke Akindele attitude, that can to you for you to scale through in life, beat this kind of people to their game. Then you say thank you. So just I don't care. We all know this person. We know. You see friends like Iyabo Ojo, avoid them this 2026. Do everything humanly possible to avoid them this 2026. They are dangerous. They are the green snakes in the green grass. You can argue, you can call it childishness. Just watch this video of what happened between Funke Akindele and Toyin Ati at Iyabo Ojo's movie premiere in Iyabo's presence. Watch. Please, let's not prove them right. We've fought over the years to build our image, to do amazing movies, to do quality work. I beg of you, let's not give them the power to say we are disorganized. Over to you. It's okay to go with the idea of I don't inherit people's enemies, I don't do that childishness, but then again, you cannot be so close and comfortable with both enemies. And Iyabo was just there when that happened. All she's all about is they should come for her movie premiere, her film should sell. She doesn't care what happens with their emotion, the embarrassment to Abraham received. Iyabo was just there all glam up doing this. See, it's very, very difficult for you to be close to two enemies, like extremely close, just like Iyabo. Iyabo has a perfect relationship with Funke, and Funke is not in talking terms with Toyin Abraham. You saw it. She has a perfect relationship with Toyin Abraham, has a perfect relationship with Mercy Aigbe, and Mercy Aigbe is not in talking terms with Funke. These people, when Priscilla was doing her baby ceremony or what, Toyin was there because Iyabo knew Funke is not going to be there. She went with Toyin. When she was going for Priscilla's wedding in Tanzania, Funke was there. Like, you're just mixing these two people for your own gains. There is no way you guys will be so close. You'll be with Toyin for weeks and something, just a little bit of something about Funke is not going to come up. Iyabo, stop this pretense. For me, you're the bad person here. You're the bad person. I know your fans will come for me, but you're the bad person. You can do something. You cannot be so close to two enemies and you're comfortable. And some people will be like, you don't know what she has done behind camera. You don't know if she has been trying to fix them. And if you have been trying, stop making them mix together. Deal with everybody privately. Stop making them mix together, because this embarrassment on Toyin is not. And to you, Funke Akindele, you behaved so childish. You must not be in talking terms with someone to make a simple hello, hi, and you keep your energy. And to you, Toyin Abraham, or give Funke what she has given you. Nobody big pass. I think that cinema goddess name when they give to Iyabo, the queen, the dizzy hair her. When they give Funke Akindele, when they give her the hair her number 1001, I had to get into her head, because all I saw in this video is nothing else but pride. Pride. Fiori mi le dákun. Ìwọ ló sọ fún mi nígbà tí n tún tán ni. Bangbe. Ma tún nǹkan mi fún ara mi. Ẹ sáré gbọ́ mi. Ẹ̀yin ènìyàn mi. Ẹ dákun sá máa kọ́ gbogbo yín bí ẹ ń kọ́lé ni. Kí ló dé tọ́pọ̀lọpọ̀ tí ò fi ronú. Nǹkan kékeré a máa bára ọjà, nǹkan kékeré a máa ranjú mọ́ra wa. Ẹ mọ̀ pé tí a bá ti ń jà jù láàrin wa, tá a gba àlàáfíà, ó dàbí àpé àìnífọ̀kànbalẹ̀ àwa là ń fà fúnra wa. Ìdàrúdàpọ̀ máa wà, ìjọba yẹn ò ní sinmi. Ẹ ti gbàgbé pé Sister Funke Akindele, Sister Iyabo Ojo, Sister Toyin Abraham, ẹ ti gbàgbé pé they are all professionals. Wọ́n wá act fíìmù nínú premiere. Wọ́n ti mọ̀ pé bad news ni máa ń tà láàrin tiwa.
wọ́n wá da gúgúrú síta èmi àti yín wọ́n rún oúnjẹ àwọn fáǹsì sista Funke Akindele wọ́n ń bá fáǹsì sista Toyin Abraham wọ́n ń bára wọn jà wọ́n wá ń dalẹ̀ ẹrú ẹ̀yin ń dalẹ̀ ẹrú àwọn ń promote kinní wọn àwọn advertise kinní wọn ẹ̀yin ń jà kí ló dé ẹ jẹ́ kógun omi ẹ jáyé jà láàrin wa mọ́ kí fọkànbalẹ̀ lè bá wà ní wa wá kí ọkàn wa lè bá balẹ̀ kórílẹ̀-èdè wa lè bá lómìnira ẹ má jẹ́ ká tọ́bọ̀ yín lọ́pọlọ àwọn ń rówó ẹ̀yìn ń jà ẹ gbọ́ mi àwọn ń promote nǹkan wọn wọ́n advertise wọ́n fọgbọ́n àti fíìmù ẹ̀yin wọn bára yín jà ẹ lọ sinmi ogun Ọlọ́run ó gbà fún wa ẹ má jẹ́ ká máa jà láàrin ọmọ wa mọ́ tíjà bá ti ń dínkù tá à ń wá láàfíà láàrin ara wa ẹ rí i pé ọkàn wọn ò balẹ̀ tí ẹ bá fẹ́ bá wọn advertise nǹkan wọn ẹ já ṣe in peace kì í ṣe kéyìí máa bá yí jà àwọn tí mo gbọ́ tán fi lè mú wa tá a fẹ́ bá wọn promote ẹ̀ tá a bá wọn promote ẹ̀ no problem kò sí nǹkan kan tó bá dé nínú ẹ̀ kì í ṣe ká máa bára wa jà. ìràwọ̀ méjìlá lórúkọ mi ìròyìn ni mò ń kà fún adániwáyé ìròyìn tí mo wá sáré kà níta lónìí ni ẹ gbọ́ ìròyìn mímì náà yóò dára fún gbogbo wa. ẹ ṣé púpọ̀ tẹ́ ẹ wo fídíò yìí débi tẹ́ ẹ wò dé yìí ẹ jọ̀wọ́ ẹ má gbàgbé àti bá wa dá sí ọ̀rọ̀ yìí lábala àríwísí ẹ sì bá wa láìkí fídíò yìí kẹ́ ẹ tó lọ tẹ́ ò bá sì ti tẹ̀lé ìkànnì ẹ jọ̀wọ́ mo rọ̀ yín ẹ bá mi tẹ subscribe button kẹ́ ẹ tó lọ ẹ ṣé púpọ̀ nǹkan ò ní ṣe yín kò ní ṣẹ̀mí yín láṣẹ Èdùmàrè.